Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa bí Elédùmarè ṣe dá ènìyàn àti ìdí tí ènìyàn ṣe máa ń kú ní ìlànà ti Yorùbá. Ẹ máa bá mi ká lọ. Bàbá tálá bomi o bàbá tálá. Bàbá tálá bomi o bàbá tálá. Ẹ káàbọ̀ sórí Abinibi. Orúkọ tèmi ni Jòwó Adítọ̀nà. Tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ Yorùbá pọ́nbélé ni wá. A máa ń rán ara létí ibi tá a ti ń bọ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, ibi tá a dé àti ibi tá a ń lọ. Kí ìtàn Yorùbá bí eléyìí tá a fẹ́ sọ fún yín kó má bàa parun la ṣe dá ìkànnì sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ni gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan, ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. Lónìí nǹkan tí a máa yànnàná ni bí Elédùmarè ṣe dá ènìyàn ní ìlànà ti Yorùbá. Ṣé mọ̀ pé ìlànà ti Kristẹni wà, ìlànà ti Mùsùlùmí dẹ̀ wà, ìlànà àwọn ẹlẹ́sìn àbáláyé. And this video is simply for educational reasons. I have no affiliate with the ẹlẹ́sìn àbáláyés, and it has nothing to do with my beliefs. I'm a Christian. I serve God through Jesus Christ only. Mo kàn rò pé ó yẹ kí gbogbo ọmọ Yorùbá mọ ìtàn tí àwọn baba ńlá baba wa sọ nípa bí Elédùmarè ṣe dá ènìyàn. Ìtàn wa bẹ̀rẹ̀ láti ìgbà ìwárùn ní kété díẹ̀ tí wọ́n dá ilé ayé tán. Ṣé mọ̀ pé Elédùmarè ni ọba gbogbo tán, ọba tí agbára rẹ̀ ò lópin. Ìtàn sì fi yé wa pé ọwọ́ ọ̀tún Elédùmarè ni Ọbàtálá máa ń jókòó sí. Táwa ni Ọbàtálá. Ọ̀rọ̀ ńlá ló bèrè wọn, òrìṣà ńlá ló bèrè wọn, alábàláyé alábàláṣẹ, ẹni kọ́bọ́kọ́mọ fi bọ́wọ́, arúgbó ọjọ́ ọba owó ni túnirọ, ọba àdàgbà láti ọba ńlá tí ìfọba jẹ, òrìṣà ńlá ló bèrè wọn. A nígbàgbọ́ pé òrìṣà ńlá ó jẹ́ òrìṣà jẹ́jẹ́, ó jẹ́ òrìṣà àkàndá òrìṣà ni, òrìṣà ńlá kì í bínú kì í jà. Òrìṣà ńlá jẹ́ òrìṣà tó jẹ́ wípé tẹ́ bá ti lọ sáré bá pẹ̀lú inú kan, gbogbo tẹ́ bá fẹ́ ló máa ṣe láṣeyanjú àti àṣeyege. Òrìṣà ńlá jẹ́ òrìṣà tó jẹ́ wípé kì í fẹ́ kí ìyà ó jẹ atọ́nà rẹ̀ àbí ọmọ rẹ̀ kankan. So kò sí béèyàn ṣe máa dọ́dọ̀ òrìṣà ńlá téèyàn ò ní rí ayọ̀ níbọ̀, torí a nígbàgbọ́ wípé ọwọ́ ọ̀tún Elédùmarè ibẹ̀ ni òrìṣà ńlá jókòó sí. So bó ṣe jẹ́ nìyí. Ẹ ṣeun púpọ̀ ìyá wa. Kí ni ìyàtọ̀ Ọbàtálá àti Ọ̀ṣun? A rí i pé funfun làwọn méjèèjì. Ọ̀ṣun àtọbàtálá òrìṣà ni wọ́n, Elédùmarè jọrọ wọn iṣẹ́ ni. Ìyàtọ̀ díẹ̀díẹ̀ kàn wà láàrin wọn. Òrìṣà ńlá òun ni ọba tó mọ rí gbogbo wa. Elédùmarè ló ní èmi, òrìṣà ńlá ló rán kó mọ orí wa. Ọ̀ṣun ó jẹ́ òrìṣà ọlọ́mọ, ó jẹ́ òrìṣà aláàánú, ó jẹ́ òrìṣà abiyamọ. Ṣùgbọ́n kò sí igba arúmọlẹ̀ tí wọ́n máa ń kóyàn Ọ̀ṣun kéré, torí Ọ̀ṣun jẹ́ òrìṣà tó jẹ́ wípé kò sí bó ṣe fẹ́ nawọ́ sí òrìṣà kan láti bọ̀ tó ní lomi níbẹ̀. So kò sí òrìṣà tó máa ń yọ ti Ọ̀ṣun sẹ́yìn, bó ṣe jẹ́ nìyí. Ọbàtálá jẹ́ àgbàlagbà tó máa ń wọ aṣọ funfun nẹ́nẹ́. Nínú orúkọ rẹ̀ láti máa mọ ẹni tí Ọbàtálá jẹ́. Ọba tí a mọ̀ sí ọba, king. Tààlà nílé tó túmọ̀ sí àlà means white. So àwọn eléyìnbó máa ń sọ pé the white king, òun ni Ọbàtálá jẹ́. Elédùmarè pé òun fẹ́ kó lọ mọ odi tí a mọ̀ sí ère, tí ó ga bíi tirẹ̀, tí ó lójú bíi tiẹ̀, á nímú bíi tiẹ̀, á létí bíi tiẹ̀, á nírun bíi tiẹ̀, á lọ́wọ́ bíi tiẹ̀, á sì lè dúró bíi tiẹ̀. Ọbàtálá ní ìyẹn ò kí ń ṣe wàhálà, nǹkan tóun fẹ́ràn jù ni. Elédùmarè ní tó bá ti mọ ère náà tán kó lo ìwò sí orí rẹ̀. Tó bá ti wá lo ìwò sí orí rẹ̀ tán kó gbé wá padà. Ó mọ odi yìí lóòótọ́, odi yìí lójú kò lè fi rína, ó létí kò lè fi gbọ́ràn, ó nímú kò fi gbóòórùn, bẹ́ẹ̀ ni ó lẹ́nu tí ò lè fi jẹun, ó lọ́wọ́ kò lè gbé, ó sì lẹ́sẹ̀
kò lè fi rìn. Ọbàtálá gbé odi yìí ó dọ̀dọ̀ Elédùmarè pé òun ti ṣiṣẹ́ tí oró òun ò sì kùnà ní ìsìn. Elédùmarè sọ fún pé wá gbé ère yìí gbé lọ sí ọ̀dọ̀ Ṣokotí alágbẹ̀dẹ ọ̀run, kó fíná mọ́ odi yìí dáadáa, kó yè kooro. Tó bá ti yè tó yè kooro, gbé odi yìí gbé padà wá sọ́dọ̀ mi. Ọbàtálá gbé odi yìí tí a mọ̀ sí ère, ó gbé dé ọ̀dọ̀ Ṣokotí alágbẹ̀dẹ. Ṣokotí alágbẹ̀dẹ ó fíná mọ́ odi yìí yè, ó sì yè kooro. Ọbàtálá wá gbé odi yìí ó gbé dé ọ̀dọ̀ Elédùmarè padà. Ó ní Elédùmarè, odi yìí ti yè, ó sì ti yè kooro. Elédùmarè wo odi náà. Elédùmarè wá pe ẹ̀mí sí inú odi yìí. Ó lójú tó lè fi ríran, ó lẹ́nu tó lè fi sọ̀rọ̀, ó létí tó lè fi gbọ́ràn. Elédùmarè wá sọ fún pé kó lọ bu iyẹ̀pẹ̀ sí àtàrí odi yìí ní eléyìí tí òun pa láṣẹ pé kó fi ihò sí, kó fi iyẹ̀pẹ̀ dí. Ọbàtálá gbé odi yìí kúrò lọ́dọ̀ Elédùmarè, àmọ́ kò mọ ibi tí yóò ti rí iyẹ̀pẹ̀. Ọbàtálá tọ ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ lọ tí a mọ̀ sí Èṣù. Ẹ sì mọ̀ pé Èṣù ọlọ́gbọ́n àrékérekè ni, ṣùgbọ́n bó ṣe ní ọgbọ́n àrékérekè tó, ẹ má gbàgbé pé ọlọ́gbọ́lọ pípé òun ni Ọbàtálá náà. Ọbàtálá ní òye, ó sì ní ìmọ̀ tí èèyàn lè fi bá alárékérekè lò. Ó sọ fún Èṣù wípé báyìí l'Elédùmarè sọ, nǹkan báyìí lòun sì ṣe. Èṣù ní òun lè bá rí iyẹ̀pẹ̀, àmọ́ Elédùmarè fẹ́ràn rẹ̀ Ọbàtálá. Bó tiẹ̀ ṣe pé ó kùnà láti dá Ilé Ifẹ̀, Elédùmarè tún gbé odi lé ọ lọ́wọ́ pé kó lọ dá. Elédùmarè mọ̀ fẹ́ràn rẹ̀ o. Òun ò bẹ̀ rí iyẹ̀pẹ̀ tí wàá fi sí inú orí rẹ̀, Elédùmarè ṣe sọ fún ọ. Ọbàtálá kí Èṣù, ó ní o ṣeun ọ̀rẹ́ mi. Èṣù lọ bá ilẹ̀, ó sọ fún ilẹ̀, ó ní báyìí ọ̀rẹ́ mi ilẹ̀, mo mà nídìí erùpẹ̀ ni. Ilẹ̀ ní kóhun tó lè fún ní erùpẹ̀, kí ló fẹ́ fi ṣe? Ó kọ́ àlàyé ó ṣe fún ilẹ̀. Ilẹ̀ ní tó bá ti jẹ́ báwọn ni, òun ò lè fún ọ ní ilẹ̀ o, òun ò yá ọ ní ilẹ̀ ni. Tí ẹni tó lo ilẹ̀ yìí bá ti lò tán, kó bóun dá nǹkan òun padà. Èṣù gbà sí lẹ́nu. Ilẹ̀ bu yèrùpẹ̀ fún Èṣù. Èṣù gbé dọ́dọ̀ Ọbàtálá. Ọbàtálá bu iyẹ̀pẹ̀, ó fi dí àtàrí odi tí wọ́n mọ̀. Odi ń bá wọn gbé, wọ́n jọ ń gbé, Èṣù àti Ọbàtálá. Wọ́n wá jọ wà ní ìjọ kan. Ṣé mọ̀ pé ọlọ́gbọ́n ni Ọbàtálá, alárékérekè sì l'Èṣù. Ọ̀rọ̀ ìbá bẹ́lẹ̀, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jiyàn láàrin ara wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó bẹ́lẹ̀ ó ṣojú odi tí a mọ̀ sí ère tí ẹ̀mí ti ń gbénu rẹ̀ tí Ọbàtálá mọ̀. Ó di dá sí ọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ máa ṣe rí. Inú bí Èṣù, ìwọ tó yẹ pé èmi mo bu iyẹ̀pẹ̀ sórí rẹ̀. Èṣù mú gbóngbó tí a mọ̀ sí pónpó, ó fọ́ mọ́ ère yìí. Inú bí Ọbàtálá. Bínú ṣe bí Ọbàtálá, Ọbàtálá tọ ọ̀dọ̀ Elédùmarè lọ pé Elédùmarè, ó rí odi tó ní kí n mọ̀, ó ní Èṣù fọ́ gbóngbó mọ́ yìí. Elédùmarè ní tó bá jẹ́ ti odi tóun mọ̀ ni, ẹ̀mí sì wà lára rẹ̀, torí bẹ́ẹ̀mi ara rẹ̀ bá kúrò, òun ó ti rí ní ọ̀dọ̀ òun, ẹ̀mí sì wà lára rẹ̀.
Elédùmarè wá sọ fún Ọbàtálá pé ṣé bí àṣẹ tí mo fún ọ ṣì wà ní ọwọ́ rẹ? Ó ní bẹ́ẹ̀. Ó ní lọ pàṣẹ fún odi náà, sọ fún pé gbogbo àbàwọ́n tí èṣù ṣe sí lára kó di ẹwà. Ọbàtálá lọ lóòótọ́, ó dọ́dọ̀ odi yìí, ó rí oríṣiríṣi àbàwọ́n tí mú ní ibi, ní ọrùn àti ní ẹsẹ̀. Ó pàṣẹ gẹ́gẹ́ bí Elédùmarè ṣe sọ fún un pé gbogbo ibi tí èṣù ti wó gbóngbó mọ́ kó di ẹwà fún ọ. Láti ìgbà náà ló ti di pé a lè mì ọwọ́. Ìdí rèé tẹ́ bá rí tán bá bí ọmọ tuntun, iyẹ̀pẹ̀ tí wọ́n rọ sórí ẹ̀ ó dúró fún gẹ́gẹ́ bí àwùjẹ. Tẹ́ máa rí pé tán bá bí ọmọ tí ò bá ti tó bí oṣù kan, ihò máa wà lórí ẹ̀, àwùjẹ rẹ̀ á máa sọ kúlú 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 tí ò tí ì gbó. Ara àwọn àṣẹ tó wà láti ìgbà náà, òun náà ló wà títí di ìsìn. Iyẹ̀pẹ̀ tán wá bù fún tán fi dí, òun ló fi jẹ́ pé bí ènìyàn bá kú, wọ́n á sín sínú ilẹ̀, á wá padà di iyẹ̀pẹ̀ torí inú ilẹ̀ ni wọ́n ti tọrọ iyẹ̀pẹ̀ tán fi mọ ènìyàn. Bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wá sọ fún wa pé Ọbàtálá àti Ṣokotí ni ó wà in charge àwọ̀ ènìyàn. Ẹni tí Ọbàtálá bá mọ tó mọ dáadáa, wọ́n á gbé lọ sí ọ̀dọ̀ Ṣokotí ní eléyìí tó máa finá mọ́. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ fi yé wa pé eléyìí tí wọ́n finá mọ́ dáadáa ló dúdú bíi ti wáì. Eléyìí tí iná ara rẹ̀ ò tó, òun ló rí bí àwọn ará àti bí ẹ ti mọ̀ wọ́n. Eléyìí tí iná tí ò tiẹ̀ dá pé ó jiná rárá, òun ló ń di àfín. Àwọn nǹkan tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ fún wa nìyẹn. So kó tó di pé mo dánu dúró títí dìsìn, àwọn kan tún wá sọ pé èṣù kò ń ṣe Sátánì gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń sọ. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí. So nínú fídíò yìí máa fi hàn yín bí àwọn ojúbọ èṣù, Ọbàtálá, Ṣàngó, Ògún àti ọ̀sẹ̀ méjì wọ́n ṣe rí ní ọdún tí a wà yìí. Ẹ jẹ́ ká lọ. Ojúbọ Ògún ní eléyìí tí ẹ̀ ń wò yìí. Bẹ́ẹ̀ sì ni ojúbọ Ṣàngó ní eléyìí. Ṣàngó ni ó máa ń ní ojúbọ tó ní pupa ní ara. Ojúbọ ọ̀sẹ̀ méjì òun ní eléyìí tí ẹ̀ ń wò yìí. Bẹ́ẹ̀ sì ni ojúbọ Ajé òun ní eléyìí tí ẹ̀ ń wò yìí. Eléyìí tó wá jẹ́ funfun yìí, ṣé mọ̀ pé funfun òun ní Ọbàtálá. Ojúbọ Ọbàtálá sì ni eléyìí tí ẹ̀ ń wò yìí. Màmá wa, ẹ kú àlejò wa, ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Kò sí fíkà láyé àwọn ọmọ. Orúkọ mi ni Ìyáàfin Adéníkẹ́ Abọ́lágadé, ọbabìnrin ẹfun àgbáyé. So mo ṣe ebook kékeré kan nípa ìtàn Ọbàtálá. Tẹ́ bá sì fẹ́ ka yẹn náà, ó wà ní description box. Bẹ́ẹ̀ ni ní kòpẹ́kòpẹ́ mo kọ ìwé kan nípa ọmọọba kan ní ilẹ̀ Yorùbá tí à ń pè ní Adérọ́pò. Ọmọọba yìí nígbà tí bàbá rẹ̀ tó jẹ́ ọba fẹ́ wàjà, bàbá rẹ̀ sọ fún pé àṣà ìlú náà ni pé ó gbọ́dọ̀ wá ọmọbìnrin tó nífẹ̀ẹ́ rẹ̀ láàrin 21 days, which is 21 yes, láàrin 21. Ìtàn náà wà ní description box. Tẹ́ bá fẹ́ ka ìwé náà wà ní description box. Ẹ lè ka ebook ní, ẹ lè ka, mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ ka ìtàn náà. Oríṣiríṣi nǹkan Yorùbá ló kúnnú rẹ̀. And yes, please, you can read it. And don't forget, this video is simply for educational reasons. So I think that's it. Kò ní jù báyìí lọ lénìí. Orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ mú ìsọ lẹ́ẹ̀kan, ẹ bá mi
subscribe sórí ìkànnì Yorùbá pọ́nbélé ni wá. A máa ń ran wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn ògidì bí eléyìí má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. Mo sì mọ̀ pé fídíò míì tí mo fẹ́ kẹ́ wò òun ló ń jáde lójú screen yẹn. Ẹ wò, ẹ like fídíò yìí, ẹ subscribe sórí ìkànnì, ẹ share pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín, community tẹ wà yẹn, group tẹ wà yẹn lórí WhatsApp, ẹ bá mi jù síbẹ̀. Mo mọ̀ pé wọ́n á like ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ support wa náà ni, link tẹ lè fi support wa náà wà nínú description box. Tó bá yẹ pé ẹ ní suggestion fún wa, link tẹ lè fi suggest fún wa náà wà ní comment section.